in fẹ́ pẹ́ lérí program tí mo fẹ́ ṣe yìí mo kàn fẹ́ sáré pass message pàápàá jùlọ sí àfàwà Sheikh Toliha Mustapha àṣẹ́yìn àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá wa Markazi àwọn ni mo fẹ́ pass message yìí sí. Sẹ́rí eléri burúkú ọmọ kan tí wọ́n pè ní Nakibul Aginam mo fẹ́ rọ̀ yẹn torí t'Ọlọ́run ẹ má nẹ́fà pèsè program rẹ̀ mọ́ ẹ dákun torí t'Ọlọ́run ẹ má láíláí pèsè program rẹ̀ mọ́ gbogbo bó bá ti wò drag yẹn tó ẹ má pèsè program rẹ̀ mọ́ eléyìí ò ní nǹkan kan tó fẹ́ ó fà yìí wàláhì mo fa Al-Qur'ani mo fi búra kò sí ìmọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ ó fà àwọn èèyàn èmi Abdulhakeem Eleman Faluti ń sọ báyìí tí ó bá já sí wípé Nakibul Aginam tó bá já sí pé bàbá rẹ̀ ló bí ọ tó sì já sí pé ìyá rẹ̀ ni bàbá rẹ̀ bí ọ fún tó sì pé ọmọ ọkọ ní ọ ìsọ máa lè Nakibul Aginam dákun wá ọ̀nà kó wá Nàìjíríà kó wá bá mi ṣe open debate tí n bá bá ọ sí online debate láyé mi nù Ọlọ́run tó bá wá lè wá tó rí pọ́nà yẹn jìn ó lè wá yálmà yẹn almalẹ̀hún ṣebí kankan náà ni gbèsè ń fún lérí tọ́pìkì tá ń fa yìí ìpè ìjà Abubakar ní bẹnu kòtò pẹ̀lú ànábì àbí Isa Abubakar bọ́ọ̀ bá tó lé yìí mú Kutubi mú Fataye ń tìró mú arìn gìnìgìnì wọ́jà mú àti èyí tó bá tí ọba rí kó bá rọrùn bẹ́ẹ̀ ìjà Abubakar ní bẹnu kòtò pẹ̀lú ànábì àbí Isa Abubakar kájọ sí ní kọ́ṣù lérè Maulana Mudir al-Markaz hafizahullah wa ra'ah stand wọn títí dọ̀la ní pé kìí Isa Abubakar wallahi ibi táwa náà wà nù ọ̀rọ̀ ọmọ wa ni àwọn kan ní pé ń tàn fà yìí kò sí palára kankan tó kó bẹ́sìn kò tí sí ń tọ̀hún tó lè sọ wípé bí ẹnìkan bá sọ wípé òun ò gbà pa Abubakar kó wà nù kòtò ìyà ń bẹ tí ó jẹ́ nítorí rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kò sẹ́ni ó lè wí mo gbà pa Abubakar níbẹ̀ nù kòtò ẹ̀san kan bẹ tí ó torí ẹgbà kò sẹ́ni tó lè wí ọ̀rọ̀ mímọ̀ ni àmọ́nà tẹ́ ń gbà mú ọ̀rọ̀ yìí ẹ̀ ń mú yàní bikulli unfin wa shidda tó bá já sí pé bàbá rẹ̀ Makundoro ẹ̀ ń láwà níbi gèlè àwọn ìyá arúgbó ni ló bá bí ọ tó sì rí pé ọmọ ọkọ ni ọ tó rí pé ń tọ́ ń sọ nípa mímọ̀ ní tó dá ọ lójú ni wá fún debate open debate etí ń bá ọ sọ yìí ẹnìkan sọ ń jò ní pé kábọ̀ fi Kùránì búra sọ ìta bá gbé Kùránì dání báyìí à ń fi ọba tó ní Al-Kùránì wọn àfi ń búra ni mo búra pẹ̀lú Ọlọ́run tó sọ Al-Kùránì yìí kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam etí ń bá ọ sọ yìí tí ń bá mẹ́ni èmi náà Ọlọ́run etí ń bá ọ sọ yìí tó bá pé ń bá mẹ́ni èmi náà Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ní làákà ìtẹ́ lọ́gbọ́n lérí mo fẹ́ kẹ́ wo nǹkankan kẹ́ fi mọ̀ ìjọ́mọ̀ yìí èyàn lè bá sí online debate àbí èyàn lè bá sí because mo rọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan náà tí wọ́n ń kọ́mẹ́ntì tí wọ́n ń ṣe kíní àwọn ọmọdé ẹ̀nẹ́wó rẹ̀ àwọn ọmọ kíní ẹ ti rí i pé àwọn eléyìí ohun ọpọlọ wọn ọpọlọ ẹ̀sà ni ẹ wo program tó ṣe lónìí. ìwọlé tó bá ti tó bẹ́ẹ̀ wọ́n ní ìjì tẹ̀lé Abubakar tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n ṣe ìjìrà lọ Mádínà haqiqatun thabitatun wọ́n ní kò sẹ́ni náà tó tó bẹ́ẹ̀ kò sọmọ náà tó tó bẹ́ẹ̀ kò tó nílẹ̀ yìí wọ́n dá fẹ́gbẹ̀rún lọ ẹgbẹ̀rún ló lè dún wájú ẹ̀ ṣẹ́ni ìtẹ́yìn ṣe yẹn àgékùn ètò ní yẹ́mọ̀ jápọ̀. hadha mablaguka min al-ilmi ibi tí màá rẹ dé ni ẹni tó sọ. gbìyànjú kan wá. ẹ máa wo bí ó ṣe ṣe pẹ̀lú àfáyé o ẹ máa wo bí ó ṣe ṣe o. láti ìbòlẹ̀ tí ń pè wá. à ń gbọ́ yín láti ìbòlẹ̀ tí ń pè wá. ẹ máa wo bí ó ṣe ṣe o. ok kí lẹ fẹ́ bá wa dá sí o. kí lẹ fẹ́ bá wa dá sí à ń gbọ́ yín ọmọ mọ́sárì. ẹ má ti sọ̀rọ̀ ẹjọ́ ta ló wà nù kòtò pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. ẹ wò báyìí ẹ wò. lọ sí Madina ẹ ṣe sùúrù. ẹ wò ṣé òṣùlùmù ti wá rùnú. ẹ máa wò ó. tẹ́ ẹ bá ti pè sórí program a ti fi àlàyé síbẹ̀. ẹ máa wò ó. listen to me ṣe sùúrù. ẹ máa wò ó nìkan ṣo. mọ̀ọ́dù tá a fi síbẹ̀
oní pípọ̀ odó ìṣìnà agídí òfò àdánù ní bàbá yín tú lẹ́nu ṣe gbọ́ bá ṣe ẹwẹ́ tó fẹ́sẹ̀ nìkan ẹni tí yóò nà kọ́sá ẹ sọ fún wa pé yes ní tí bàbá láyé sọ yẹn rí bẹ́ẹ̀. ẹni tó ṣe pé bàbá rẹ̀ kú sérí àánú ni. ó ti wà ń bẹ̀ no èmi wà láìfà àwọn èèyàn rí ẹ báyìí ṣé tí bàbá láyé dé yẹn sọ sórí bí àbí òní bẹ́ẹ̀ ṣé tí bàbá láyé dé sọ. kó o jáde kó ṣàlàyé etí bàbá rẹ̀ kú lélẹ́rí. ṣé wọ́n ṣe ń pè dé ni. ẹ wo bí ṣe ń ṣe pẹ̀lú àfáà yìí. tó bá ṣe ń pè dé farabalẹ̀ àfáà yín kò lè má bá mi sọ̀rọ̀ báyìí. sẹ́ńgbọ́ tí mò ń bẹ sọ ni pé ṣé tí bàbá yín tú sẹ́ńgbọ́ bí àbí ò lọ bẹ́ẹ̀ nítorí wọ́n kọ́ fẹ́ gbọ́ nìyẹn ṣé tí bàbá yín tú farabalẹ̀ àti mọ̀ yín ṣé tí bàbá yín tú. ẹ wo ẹni tẹ́yìn ó bá ṣe nìkan sùn. ṣé tí bàbá yín tú yẹn ṣó lọ bẹ́ẹ̀ àbí ò lọ bẹ́ẹ̀ yes or no ọmọ Mísírà ọmọ Mọ́sárì fara ẹ̀ balẹ̀ ọmọ Mọ́sárì ṣé tí mò ní rù tú yìí ṣe sùúrù. so ó possible kájọ wà nínú hall táwọn èèyàn pọ̀ mẹ́ẹ̀ kó máa ṣe báyìí pẹ̀lú mi wọn àbí ìgbésí ayé rẹ̀ rẹ̀. sẹ́gbọ́ ẹ jẹ́ ń sọ síwájú díẹ̀ ẹ rí i pé mo kọ́kọ́ àfàtọ́lẹ́à àfàtọ́lẹ́à Mustapha ní ń sọ̀rọ̀ yìí o. Albani ló sì tí àyè o àfá àwọn ni o. ẹ láti máa bá ṣe programu yìí mo fọlọ́ mẹ́yìn ẹ máa bá mi ṣe rẹ̀ ẹjọ́ rìn dáadáa mo fẹ́ kí programu yìí dọ́dọ̀ rẹ̀ mo fẹ́ kí programu yìí kàn kí ló tiẹ̀ bí kó lóun bọ̀ wá kó wá fi ẹ̀sìn ìmọ̀ tí ń ṣe fáàrí òun kó wá fẹ̀sìn rẹ̀ hàn. Ya subhanallah. ẹ má jẹ́ kí voice yín lọ agbádùn yín o network yẹn wọ́n rí connect so ìmọ̀láfẹ́ ẹ bá ka ìwáyà yẹn. ẹ gbọ́ onímọ̀ làwọn fẹ́. network wọn ti rí connect o ẹjọ́ àsìkò yìí kọ́. onímọ̀ làwọn fẹ́. in tó padà ṣe fáfà tó léa ni mo fẹ́ kí gbogbo èèyàn gbọ́ in tó padà ṣe fáfà tó léa. nínú tíra yẹn harfan bi harfin ẹ bá wa kà jáde. sẹ́gbọ́n wa. fún wo ni Albani fún kí lẹ́ni tó wà ń bẹ ẹ kaná sùn hadith yẹn jáde. àfà àtọ́lẹ́à ó ti wá rí pápá àtọ́lẹ́à gẹ̀ẹ́tì wọn níbi àdìsí ó ní káfà àtọ́lẹ́à padà sínú kùránì inú kùránì kan ti kú. kí ni Albani sọ bọ̀ ń bẹ̀ kí ló ṣàlàyé pé ṣé topic tó fi sí. network wọn rí connect ó ti lọ network wọn àti ìrànà ti ń pè ìwádà pé wọ́n ṣe àtọ̀ dúpẹ́ fọ́nà ṣá wàláì ìwáyà tó clear nínú Bukhari hadith mẹ́tọ́ owó topic tí Bukhari ṣe é rí ìjánu ẹ̀wọ́n máa wà lókè ẹ bá láti mọ́ balẹ̀ àdọ́ra yanjú ẹ̀ ní tí lápẹ̀ láàánábì wọ́n gbẹ̀dẹ̀ aláwọ̀ ẹ̀jẹ̀ tó pè fídíò yẹn fáwọn àtàṣẹ wọlé afá àti pé padà wáyé sí. mo fẹ́ kẹ́ wo tó padà sí fáfà tó lé àní o. Assalamu alaikum ìsibẹ̀ kí la bá ní fẹ́ àdírẹ́sì ẹ dàbí yẹn dáa máa wọlé kí la bá ní fẹ́ àdírẹ́sì bẹ́ẹ̀ kí la bá ní sọ̀bọ̀ tó fi mọ́rọ̀ yẹn wá ìta fẹ́ mọ̀ nìyẹn sá. òun yìí ò jáde dáadáa mo tún jà láti ṣe fọ́lùmù yẹn gan náà à ń gbọ́ yín yín tó ń ṣe ń bẹ̀ kọ́ ẹ ṣe sùúrù kí la bá ní sọ̀bọ̀ tó fi fi àdìsí yẹn tó fi mú wá. Okay. ẹ ṣe sùúrù ẹjọ ẹ má ṣàbòsí fún mímọ̀ ẹ ṣe sùúrù ẹ kàn ní máa sọ̀rọ̀ lọ burú báyìí níta bí ni pé lọ́ńdà abo ni Albani categorize ní tẹ́ fẹ́ sọ yìí sí
ìgbà tó fẹ́ gbàdí sí yẹn síbẹ̀ kí ló sọ ń pa ẹ̀ yóò ṣàkókò nǹkan kan sókè. Okay. ẹjọ tẹ́ ẹ bá ti dá wa lóhùn rárá ẹ ṣe sùúrù ẹjọ tẹ́ ẹ bá ti dá wa lóhùn kí l'Albani ń sọ tó fi mú hadith yẹn wá ẹ sọ fáwọn èèyàn kàlámù wa àkẹrẹ mọ bọrọ lọ kí l'Albani ń sọ tó fi mú hadith yẹn wá síbẹ̀ kí ni Albani ń sọ kí ló ń sọ bọ̀ ọ̀ndà àgbolo categorize hadith yẹn sí tó fi mú hadith yẹn wá. alẹ́ azan. wọ́n sọ̀rọ̀ nípa kí ni. méjèèjì yẹn tó yàtọ̀ sọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ní tán sọ bọ̀ níbo ló ti sọ bẹ́ẹ̀ níbo ló sọ bẹ́ẹ̀ kì í ṣe méjì. àfa ẹjọ níbo ni Albani inú tíra tẹ ẹka ẹ ṣe sùúrù inú tíra tó wà lọ́wọ́ yìí ẹ ṣe sùúrù ṣubú àpò àti tí. ẹ wo nà kí wọ́n àgbẹ̀ ẹ bó ṣe dìnnà Albani ẹ wo ṣe dìnnà Albani. ó yẹ ẹka jáde láti inú tíra yìí. àfàwà Ádámù Adérẹ̀mí òdodo ọ̀rọ̀ lẹ̀rọ̀ tẹ́ sọ òdodo ọ̀rọ̀ wọ́n ní the debate is not supposed to happen in the first place because he didn't address Mudir al-Markaz well in his post. ẹ wo ọ̀nà tí ń gbà fẹnu kan Mudiru lọ́mọ tí ò níran lọ́mọ tẹ́nìkan kan bí. ẹ máa wo ẹ ṣe sùúrù àmàlà ẹ jẹ́ àpàrà sínú Quran ẹ jẹ́ àpàrà sínú Quran ẹ pé kò jẹ́ ká sọ̀rọ̀ Albani sọ bẹ́ẹ̀ ẹ ní ẹ ṣe sùúrù fúnra ẹ pé kò jẹ́ ká sọ̀rọ̀. Thani athnain idh huma fil ghari idh yaqulu li sahibihi ẹ bá wa tú àyà yẹn àgbọ̀ yín máa wò ẹ bá wa tú àyà yẹn ẹ bá wa tú àyà yẹn Thani athnain idh huma fil ghari à ń gbọ́ yín Thani athnain idh huma fil ghari ẹ tú àyà yẹn. Voice yín kíláàkì àgbádùn yín wà débìlà àdáyé fún ká máa waste time bíbá Thani athnain ẹ tú àyà yẹn ká ti bẹ̀yẹn bẹ̀rẹ̀ simple àti ń gbọ́ ọmọ dẹ̀dẹ̀ wùrẹ̀ mí tẹ́lẹ̀ bá gbé kó wọlé ṣẹ́ tẹ́fẹ́ fi ṣe fọ́ọ̀sì yìí òun kọ́ náà bá lọ́rọ̀ tiẹ̀ sí àlọ́. ẹwẹ ni tẹ́yìn ó sì ní kọ́ọ̀sì pẹ̀lú ẹ̀. no Thani athnain idh huma fil ghari tí wọ́n já mọ́ ṣe ní gíba àti ìgbà yẹn kákan máa bẹ̀rẹ̀ pẹ̀sọ̀ kẹ́mọ̀ dáhùn Thani athnain idh huma fil ghari idh yaqulu li sahibihi kí ni túmọ̀ yìí àní àyà yẹn rí fásì. ìbéèrè ni mo béèrè ta ni àyà yẹn rí fásì lágbájá báyìí ni ẹ̀ẹ́dẹ̀ mẹ́rin ẹ̀wà mi fún yín 10 minutes ìbéèrè la béèrè ẹjọ́ àfàyè àti pé tọ́pì ẹ ṣe sùúrù nẹ́tíwọ̀kì yín ò da àgbádùn yín dáadáa ohun yín ò clear dáadáa ìbéèrè ni mo béèrè yín ò waste time Thani athnain idh huma fil ghari ta lẹ́ni yẹn simple ẹ dárúkọ ẹni yẹn fún wa ta lẹ́ni yẹn. ẹ máa wo tí ó ṣe o ẹ máa wo nǹkan tí ó ṣe o. ìwà yẹn lẹ́sẹ̀ ní Albani sọ́mẹ̀ kọ́lẹ̀ sọ mo ti tú àdìfì ọ̀rẹ́ mi ṣàlàyé ta lẹ́ni yẹn. ẹ máa wo tí ó ṣe báyìí o. tí mo bè lọ́wọ́ yín kọ́ yẹn ẹ ṣe sùn mí ìbéèrè sábà bá kìlú wà bàbá bá kìlú wà bẹ́ẹ̀ ta lẹ́ni yẹn simple. afa àmọ́ lọ́ntì ẹ̀ ọmọ dẹ̀dẹ̀ wẹ̀ tẹ́mi ẹ̀ bá gbé púpọ̀ síbẹ̀. ṣe ti bá so at last ó já àfàdànù ni ṣé wéèrè tí wọ́n bá ṣe dìbẹ́tì wéèrè tí wọ́n ṣe nìkan ṣe pẹ̀lú ẹ̀ online ameme Abdulhakeem Ahmad al-Manfaluti àfàgbà nílẹ̀ Yorùbá èmi ń sọ fún ọ ipe tó bá já sí pé bàbá rẹ ló bá bí ọ tó sì bójú tó gbóyà ipe tó ń sọ dá ọ lójú sọ̀kalẹ̀ wá káwá sí open debate Abubakar kò wà nù kòtò pẹ̀lú Ànábì sẹ́ni gbogbo eré burúkú tẹ̀ ń bá kí n ẹ̀ ń bá yí ara yín jẹ́ ni ọ̀rọ̀ mímọ́ ẹ mà dàpọ̀ mọ́rọ̀ ẹ̀sìn bó ló ti jọra wọn ẹni kó fún yín nídìí nínú Al-Qur'an àbí nínú hadith tó fẹ́ sọ fún wa yìí pé béèyàn bá yìí nígbàgbọ́ pa Abubakar kó wá pẹ̀lú Ànábì inú kòtò yóò jìyà kí ló dínkù nú ẹ̀sìn kí ló lékún ọ̀rọ̀ ọmọ ni ẹ wá ń fi àfáà náà ní gbogbo ayé yìí gbogbo ayé tá a wà ń bẹ̀ yìí ń sọ ilẹ̀ Yorùbá yìí nìkan ń sọ Nàìjíríà nìkan
so Africa nìkan tó bá lè fi Al-Qur'an aya Qur'an yẹn izhuma fil ghar tó bá lè fi proof ẹ̀ fún mi ipe Abubakar ní bẹ́ẹ̀ kòtò kò sí èmi ò promise ẹ pé fún ọ ní nǹkan kan tó ní ní tí fún ẹ ti máa tán máa promise ẹ lẹ́ni a for 500,000 ọmọ àlè ní 500,000 kò ní 500 naira o èmi ò promise ẹ pé fún ọ ní nǹkan kan o in tí mo lè fún ọ mo lè fún tírà ó tán bi'ilmi anna khayra ma yu'da lil alim al-kitab mo lè fún tírà tó lè proof ẹ̀ fún mi nínú Al-Qur'an ipa Abubakar ni Qur'an ò lè mi wá fi proof ẹ̀ fún ọ ipe wallahi kì í ṣe Abubakar gbogbo mubahala nǹkan kan tí ń wí ohun tètè rubbish nìyẹn náà à ń sọ̀rọ̀ mímọ́ ń sọ̀rọ̀ mubahala kí ló fẹ́ fa mubahala nínú ọ̀rọ̀ mọ̀ ọ̀rọ̀ tó ń sọ tó níyà kínú lélẹ́rí àdìsí tó fẹ́ fi proof ẹ̀ ìní wọ́n bàjẹ́ mọ́ lọ́wọ́ yìí ọ̀n sọ̀rọ̀ ọ̀n síbà ní Kùbá la ilaha illallah máa tó dàrú mọ́ yìí lójú gbólóhùn masjid bí Kùbá gbólóhùn masjidu ló dàrú mọ́ lójú òun ti wá gbà èrò rẹ̀ ní wípé al-masjidu la yakunu masjidan illa bil bina'i èrò tí ẹnu ipe tí wọn bá ti mọ ilé báyìí ká yọ àyè mọ́mù ká yọ gbá ká yọ àwo wọn àti ilé pé mọ́sálásí muskila nakibul aginamu ẹ ti mọ̀ pé màá ní lugawiya gan kò yé kí wá ní fáàrí mímọ̀ tó ń ṣe pọ̀ ọmọ kí aláì ẹ̀rí àwọn pípò yìí wọ́n pa abẹ́lẹ̀ èyí tó ń sọ fún mo tó tún sọ báyìí tó bá jásí pé bàbá rẹ̀ ló bá bí ọ ìyá rẹ̀ dájú pé ìyá rẹ̀ ló bí ọ àfi tọ́mọ bá dàrú wọ́ọ̀dù tó bá jásí wípé ìyá bàbá rẹ̀ ni ìyá rẹ̀ bí ọ fún ọ̀rọ̀ tí ń sọ yìí jẹ́ kó dùn ọ́ jẹ́ kó gbé ọ nínú sọ̀kalẹ̀ wa kọ́ sì jẹ́ àmà pọ̀ ń bọ̀ kọ́ sì sọ̀gbà táwọn bọ̀ ọ rí pé tá a bá ti gbé ṣeré láì nẹ́sìn á rí àwọn tí wọ́n tà wá láàmà sí òlíyà yìí gbogbo ibi tó bá fẹ́ kí ni kọ́ṣù náà ti wáyé wàláhì ana unakishuk lérí wípé Abubakar kọ́ ní bẹ́ẹ̀nù kòtò pẹ̀lú ànábì sọ ní gbogbo èyí tó ń ṣe online yẹn ọkàn dàgbé sí ayé rẹ̀ láàmú ni gbogbo ọkọ̀ tó ń pe Mọ̀lánà Mùdírù ọ̀n dàgbé sí ayé rẹ̀ láàmú ó sì ń ba ayé ara rẹ̀ jẹ́ sọ lè gbé bàbá tó bí ọ lè gbé sẹ́gbẹ̀ẹ́ Mùdírù bàbá tó bí ọ lè gbé sẹ́gbẹ̀ẹ́ Mùdírù láìláì àtàtẹ̀kù malikiyama bàbá rí ò lè rí bí Mùdírù ti rí táyé ò fi parí ẹ̀yọ́ mọ́ tẹ́ german kankan yìí kàkàkẹ́ lọ ni ẹni máa padà sí ibò àfágbà ní sọ̀rọ̀ àfágbà ní sọ̀rọ̀ àfágbà ló sì tọrọ àgbà sọ ọ̀rọ̀ àgbà ní sọ lẹ́nu yìí wọ́n dispute fact mi èyí tí ń sọ yìí tó bá bí ọ nínú jáde ọgbà yìí pé n tó ń pè ní mímọ́ kì í ṣe mà bí mo ti sọmọ fún ọ jẹ́ tó wá fi kún fún ọ bí mo ti fi kún ẹlẹ́kan tó bá mọ̀ pé kó rọ̀ lọ́rùn àti wá sọ̀n pé ńgbà kan tá a sọ náà àwọn kan láwọn tà wá lọ́wọ́ tíkẹ́ẹ̀tì ẹ̀ sọ̀n mọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ mi ní òun nísìn ara wọn tí wọ́n tà wá láre torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ mọ̀ fact gbogbo dàrúdàpọ̀ tó ń ṣe yìí àwọn èèyàn fẹ́ mọ̀ kílò dodo ǹjẹ́ ọkọ̀ tó ń sọ Mùdírù ni wọ́n jẹ́ àtiwọ́ àti gbogbo àwọn askiyahu yòókù yín tẹ́ẹ̀jọ́ ń jẹ́ sàlàfíà wàbíyà kaziba ìjókòó tẹ́ ń sọ wọ́n ìjókòó yẹn ni wọ́n jẹ́ àbí kìí sòun ayé fẹ́ mọ̀ o ọ́ rí pé lójú ẹsẹ̀ tó ọba yìí ti accept ìpè mi yìí ọ́ rí pé àwọn èèyàn dìde gèrè wọ́n sì ta wà lámọ̀ sí òléyà yìí tí o bá wá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ bá ọmọ ìyá rẹ̀ sọ̀rọ̀ yẹ́lmà yìí àyẹ̀nú bá mọ̀ náà bá kà ní kó represent ẹ̀ lérí tá à ń sọ yìí ìjà Abubakar yẹn ń bẹnu kòtò pẹ̀lú ànábì àbí Isa Abubakar kọ́ lè mọ̀ yí pé mo mí ní tí ń sọ yìí ni o ìlú di máa pẹ́ ní
sọ fún sọ jó yé pé tí òun ò bá lè wálẹ̀ Yorùbá ká fi sí Àbújá ṣe bá Àbújá ló wà ní Yelma tóun bá lóhun ọ̀ráyè bá Fatai sọ̀rọ̀ sọ àwọn pé Fatai Ìbàdàn ló wà ní kí wọ́n ká bá wa ṣètò rẹ̀ sí UI nìbàdàn bá Kutubu sọ̀rọ̀ tí Fatai náà bá tán ráyè Èkó lòun wà ká fi sí oníláàjì lẹ́kọ̀ọ́ ká sí ń bẹ́ ní tí ń bẹ lọ́dọ̀ yóò kẹ̀kẹ́ wá fi hàn bóyá ẹ̀yin lẹ wà lérí òdodo ni bóyá wà la wà lérí òdodo ni bóyá wà la ń fi ìmọ̀ sọ̀rọ̀ ni bóyá ẹ̀yin lẹ ń fi ìmọ̀ sọ̀rọ̀ ni bóyá wà la ń fòdó sọ̀rọ̀ ni bóyá ẹ̀yin lẹ ń fòdó sọ̀rọ̀ ni ká tiẹ̀ mọ̀ ká kílẹ̀ ààrẹ kò yẹra wa. ìmọ̀ sí ká máa jánu nàkíbọ̀lá náà ẹ pé láyín kẹ́ bára yín sọ̀rọ̀ ẹ wá kéde ẹ̀ fáyé ẹ jẹ́ ká yí bọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá rí sọ fáyé tẹ́ ẹ̀rẹ́ nìkan kan fàálẹ̀ nínú yín tó lè kọjú ogun yìí toró ti dógun fún yín ní tí mo sọ yìí ó ti dógun wallahi ogun ni mo fa Al-Qur'ani mo fi bọ́ra tasabunahu hayyinan ìntẹ́ ń rò tẹ́lẹ̀ ní pé ń tó rọrùn àmọ́ wallahi ogun ni mo fa Al-Qur'ani mo fi bọ́ra tí ẹ bá wá rí ẹnì kankan tẹ́ ẹ lè fàkalẹ̀ tó lè kọjú ogun yìí àbẹ́ẹ̀dì àlè ọ̀yọ́ wí ó ní àbí kí wọ́n rán ìyàgbó nǹkan èmi ò ní kàwọ́ ti kọ́ síta ni ẹ̀nà síta ni àkésẹ̀rù rẹ̀ ìyàgbó nǹkan sí mi fún ní kọ́ṣù láàrin àwọn àárín ẹgbẹ́ rẹ̀ inú ò ti máa ṣe fáàrí ní máa lọ́dọ̀ ta ni wallahi mo fa Al-Qur'ani mo fi bọ́ra wọ́n bí ìgbésí ayé rẹ̀ rí ẹ̀nà ìyàgbó nǹkan sí mi kó wá kọjú mi níbi ọ̀rọ̀ ma no má wàá sọ fẹ́ mi pé mi ń jánu ana qad fatatu lakum baba niqash èmi ti sílẹ̀kùn lẹ̀ fún yín báyìí ẹnu ni má fà lú tí ń já má sọ fún mi pé ìjánu wọ́n ni ọ̀tá kù mí o mo ti sọ sáré tó ti bẹ̀ẹ̀ fún mo ti sọ sáré tó ti bẹ̀ẹ̀ fún open debate physical debate gbogbo bíkíbi tí wọ́n bá wà nílẹ̀ Yorùbá yìí mi wà bẹ́ẹ̀ tó bá jàbújá Yelma ìbẹ̀ lábújá ìmìlẹ̀ wà bẹ́ẹ̀ tàtún yìí tó wà lábújá ní Jamiu bàbá wọn àti ẹ̀bí eléyìn orin kó tẹ́rì sí Jamiu bàbá báwo wọn ẹ̀bí ìgbésí ayé rẹ̀ rí kó tẹ́rì sí ta ló tún wà lábújá alálùbọ́sà wọn ẹ̀bí ìgbésí ayé rẹ̀ rí kó tẹ́rì sí tó bá sọ pé wọ́n bí òun rẹ̀ kó accept ẹ̀ èmi ta wọn láyà nù mo fọwọ́ jì yín láyà mo ti kìyàn mẹ́ta lábújá ẹni tẹ́ ẹ bá fà á lẹ̀ nínú àwọn tí mo kà yìí kó òpin rẹ̀ fáyé wàláhì wà bẹ́ẹ̀ ṣe pé wàláhì mo bú wọ́n sponsor mi náà ni àwọn tí wọ́n fẹ́ kíkì ní ìyẹn òdì wọ́n sponsor mi ní àti àwọn táwa náà jọ kó ńlẹ̀ yìí tájọ lọ ìsáà ní dá lọ lémi nìkan wàláhì wàláhì tàláhì summa billahi allazi la ilaha illa hu èmi nìkan ṣoṣo ìní sì náà kọ́ṣà ìtọ̀ ana lastu bihaja ila al-musa'id aw al-mu'ayyid ní Ìbàdàn mùdírù Arigini mo ka ilá Ìbàdàn àbúrà yìí má ó di méjì mo ka àfàgbà ní sọ̀rọ̀ mo ka Fàtáyé ń tìró níbàdàn ó di mẹ́ta tàtún ní bẹ́ńbàdàn ẹ̀sà òkè mo ka níbàdàn ó di mẹ́rin ẹni tí ẹ bá fà lẹ̀ ẹ kéde rẹ̀ fáyé yẹn wà bàdàn wallahi yẹn wà wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa yẹn wà bàdàn
bẹ́ẹ̀ wà nílé kò. So kí ló fẹ́ máa bọ́ lẹ́rù pàápàá jùlọ ìyẹn mà yín ti ń gọ sí kéde kan jáfẹ́ ṣe jàǹbá fún ni wọ́n wá ṣe bíbi tó wà là ń bọ̀. Kò sí báwa tá à ń bọ̀ yín àyín bá a ṣe lè pọ̀ tó tá a lè pọ̀ tó mu tiẹ̀ ọmọ yàtọ̀ láàrin òun àti èwe ni èwe lèmi ń bọ̀. Ìgbà tẹ́mi ò lẹ́mi aburú kí ló fẹ́ máa bà mí lẹ́rù pẹ́ẹ́nìkan fẹ́ ṣe nǹkan kan fún mi wàláhì ẹ̀rù bà mí o. Ẹ̀rù bà mí o pẹ́ẹ́nì kó sàbúrú kan fún mi torí ìlà burú síyàn lẹ́mìí. Onírèké Muideen Zubair Resiun afágbà ní sọ̀rọ̀ jazakumullahu khaira. Ya subhanallah. Afáwa Bákí Lukman Ọlátúnjí wọ́n ní tó bá jẹ́ Àbújá wọ́n ní tíkẹ́ẹ̀tì làwọn ti rà fún mi. Ìní lọ Beirut kẹ́ẹ̀lì mọ̀ pé àwọn èèyàn nídìí àwọn èèyàn rẹ́dì wọ́n fẹ́ mọ̀ òótọ́ wọ́n fẹ́ gbódòdó pẹ̀lú erí burúkú tẹ̀ ń bá kí. Abọ́sàn láì ẹ máa sọ jágbajàgba ẹ máa kun Maulana Mudirul Markaz ẹ máa kun wọn lọ́dà tí èsì tiwọn. Ẹ wá jẹ́ kí n sọ kíní kankan fi parí ẹ̀. Bí mo ti wá kà kalẹ̀ yìí tí a bá wá rí ẹnì kankan kẹfà kalẹ̀ tí a rí ẹnì kankan kó sí àyà gbangba sẹ́mọ̀ pé èyí tá a kọ́ mú wájú èyí tá a kọ́ mú ó ń lọ̀rọ̀ Abubakar bẹ́ẹ̀nu kòtò kìí sà Abubakar ẹyọ ọ̀kan tá a mú náà nù tá a bá parí èyí ohun tó bó bá yá a tún lè mú mi nínú gbogbo àwọn fata Maulana Mudirul Markaz tẹ́ ẹ̀ máa pariwo àtọ̀rọ̀ jáàbù ni kí tún ni ọ̀rọ̀ jáàbù ọ̀rọ̀ kí tún ni ó pọ̀ tẹ́ ẹ̀ máa wí ẹ̀ náà lè máa bẹ́ẹ̀ tí máa kà tá a bá wá rí ẹnì kankan nínú yín kó jáde tá a sì rẹ́ ẹnì kankan kó fara rẹ̀ lẹ̀ bóun lè kọjú ogun náà gbogbo ẹnikẹ́ni nínú yín tí bá tún wá ń sọ̀rọ̀ lédi gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí tí ń kọ́ Maulana Mudirul Markaz ní ọ̀dà tí èsì tiwọn kò ní jèrè gbogbo tó bí lọ́mọ kò ní nájà dùnú lédi gbogbo ọmọ rẹ̀ kò ní lo àtibọ̀tán dáadáa albarkola na Muhammad lọ́dọ̀lọ́ albarkola la hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. Assalamu alaikum. Afagba nki o. Ẹ la ke bá mi share program yìí dáadáa. Ẹ bá mi share kó lè kàn àti gbogbo àwọn taje le ribu bí tiẹ̀. Àlékún àlàáfíà Ọlọ́run bá ṣe fún Maulana Mudirul Markaz. Àlékún fàyàbalẹ̀, àlékún ẹ̀mí gígùn, àlékún àsìkí. Wọ́n bínú Sabi. What are you telling me? Inú Sabi. Ana manu láti jọ́ yìí. Àlékún àsìkí, àlékún jẹjà ọ̀tá Ọlọ́run bá ṣe fún Maulana Mudirul Markaz. Albarkola na Muhammad lọ́dọ̀ọlọ́. Gbogbo yìí wa pátátá jólólùfẹ́ tọlọ́run àti tànábì lára Maulana Mudirul Markaz àti jẹ àti mu àti ná àti lò Ọlọ́run ní jó sọ̀rọ̀ fún wa a borí gbogbo àwọn ọ̀tá wa ni ọ̀tọ̀ ní borí wa kàkà kí ọ̀rẹ́ mi ń rí gbogbo ọwọ́ yìí ẹ̀rọ wọ̀nyí gan afágbà ní sọ̀rọ̀ ẹ̀rọ wọ̀nyí gan kàkà kí ọmọ kéwú àgbà lọ́dọ̀ àfágbà Sheikh Abdul Hakim al-Mafaluti barakallahu fikum. Ìyá Olúwa tó ṣe máa kọ́lé ẹ̀sùnkẹ́ Ọlọ́run ní fi ilẹ̀ so gbogbo yíwa pátátá jẹ́ lólùfẹ́ fún bàbá alùbáríkà bàbá dáadáa Maulana Mudirul Markaz pẹ̀lú ògo Ọlọ́run gbogbo táwọn wà lórí yẹn lọ́lọ́run bá mi ó sì gbogbo táwọn fẹ́ nínú àánú Ọlọ́run dá lé wa lọ́wọ́ kò ní já sàṣetì gbogbo tí máa díẹ̀ dá lọ́nà báyọ̀ Ọlọ́run kakó lọ́nà fún wa ọ̀nà wo làgèrè àní kọsẹ̀ àní ṣubú dànù ẹ̀mí owó wa gùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà albarkola na Muhammad lọ́dọ̀ọlọ́ afágbà aládìẹ afágbà aládìẹ afágbà lẹ́yìn náà wala bismillahir rahmanir rahim allahumma ya man azhara al-jamila wa satara al-qabiha wa lam yu'akhizna bil jarirati wa lam yatik as-sitra wa ya azima al-afwi wa ya hasana tajawuzi wa ya wasi'a kulli al-maghfira wa ya basitu yadini bi rahmati wa ya samiha kulli najwa ويا منتهى كل شكوى ويا كريم الصفي ويا عظيم المن ويا كثير الخير
ويا دائم الفضل ويا مكيل الأثرات ويا مبتدئ بالنعم قبل الشكر àfáà wa tó dé Adéwálé àwọn làwọn sanwó hòtẹ́ẹ̀lì tẹ́lẹ̀ sí kẹ́ni mọ̀ pé àwọn èèyàn ní di fáàtì wallahi tallahi yàtọ̀ sí ní burúkú tẹ̀ ń bá kí àti kúkúrú nù yín àti gúngùn nù yín àti tí ń pèrè dókítà àti tí ń pèrè dókítà àwọn èèyàn ní di fáàtì yàtọ̀ sí ní burúkú tẹ̀ ń bá kí adarada wàyà sàbí akuli najwa wàyà muntaha akuli shakwa ẹwọ ẹ má jẹ ntàn yín nípa ọ̀rọ̀ lè ṣe Adam nípa ọ̀rọ̀ mùdírù èmi ò bẹ̀rù o òdodo ọlọ́gbọ́n o ìbẹ̀rù o má sì halẹ̀ mọ́ mi má fi nǹkan kan halẹ̀ mí mi o má fọ́gùn halẹ̀ mọ́ mi o má fi nákàlẹ̀ halẹ̀ mọ́ mi o tọrọ tẹ̀ tó bá fi halẹ̀ mọ́ mi. inna Allaha ma'i inna rabbi ma'i ọba mi ń bẹ pẹ̀lú mi òdodo lè mi sọ fún má fi nǹkan kan halẹ̀ mọ́ mi ìbẹ̀rù wallahi tallahi thumma billahi allazi la ilaha illa huwa. Tí ọba fẹnu kan ilé Mọ̀lánà Sheikh Adam lọ́nà tí ò yẹ kó gbà fi kan tó fi ẹnu kan Mọ̀lánà Mudiru Markaz lọ́nà tí ò yẹ kó gbà fi kan wallahi omi tútù ma gbóná ní sẹ́nẹ́sẹ́nẹ́sẹ́nẹ́ èmi ò bẹ̀rù wallahi bẹ̀rù ẹ̀rù sì ní bá mi waya sabi kulli najwa waya muntaha kulli shakwa waya karim as-safi waya azim al-manni waya kathir al-khairi waya daim al-fadli ويا مكيل الأثرات ويا مبتدئ بالنعم قبل شقوقها يا ربنا ويا سيدنا ويا مولانا ويا غاية ربتنا نسألك أن لا تشوي خلقتنا ببلاه الدنيا ولا بعذاب الآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إنكم kí ọ̀rẹ́ di ọ̀tá lé lọ́rọ̀ Sheikh Adam nǹkan kọ́rẹ́ dọ̀tá lé lọ́rọ̀ Sheikh Adam wallahi ìyìn ní bá wọn bú àfà aláfà wallahi ìyìn ní bá wọn yẹ̀yẹ́ àfà aláfà but kò yẹ̀yẹ́ àfà mi kò bú àfà mi kò wá máa retí pé mi ó máa bọ̀ ọ̀rẹ́ rẹ̀ nǹkan kọ́rẹ́ dọ̀tá o kájọ máa mẹ́tẹ́ champion wa subhana rabbika رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. إبان فيديو يكا إبان كادا بارك الله فيكم. السلام عليكم.